Ilé alábàrá tí a tún pè ní ilé alámọ̀ ni à ń gbé kí a tó máa fi bíríkì tí a fi ẹfun lẹ̀ àti erùpẹ̀ mọ́lé. Àwọn oníwádìí ti fi múlẹ̀ wípé tẹnukọ́ tètè bọ̀ọ̀lì kọ́, ilé alábàrá a máa nípọn ju ilé oníbúlọ́ọ̀kù lọ látàrí àwọn ohun èlò tí a fi ṣe é tòun ìlànà tí a gbà mọ amọ̀ náà lé orí ara wọn. Níbi tí ìgànná ilé alábàrá nípọn dé, ọta ìbọn kò lè déédé wọ inú rẹ̀ bíi ti ògiri bíríkì. Ìdí kejì ni wípé ilé alámọ̀ kì í mú ooru nítorí pé kì í fi àyè gba atẹ́gùn ooru wọlé. Ó sì máa ń tutù nígbà gbogbo àfi bí ilé olúwẹ̀rí. Báwo ni a wá ṣe ń kọ́ ilé alábàrá tí a tún pè ní ilé alámọ̀? Wíwà nínú ilẹ̀ ni àwọn ọ̀mọ̀lé máa ń wa amọ̀ tí wọ́n máa ń lò fi kọ́lé alábàrá. Nípele nípele laṣọ eégún, nípele nípele ni erùpẹ̀ abẹ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí. Iyẹ̀pẹ̀ orí ilẹ̀ agbègbè kan máa ń yàtọ̀ sí ti agbègbè mìíràn. Bí àwọn agbègbè kan bíi ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara ṣe ní iyanrìn lẹ́búlẹ́bú tí ó máa ń fani lẹ́sẹ̀, èyí tí ó fa sábàbí tí wọ́n fi ń pe ìlú náà ní ìlú Ọ̀fà, ni àwọn agbègbè kan wà tí ó jẹ́ wípé iyẹ̀pẹ̀ amọ̀ pupa ni a ṣẹ̀dá fi ṣẹ̀dá ojú ilẹ̀ ibẹ̀. Bí ó bá jẹ́ agbègbè tí ó jẹ́ wípé ilẹ̀ alámọ̀ pupa ní ilẹ̀ ibẹ̀, àwọn ọ̀mọ̀lé yóò kó iyẹ̀pẹ̀ náà jọ sí ojú kan. Bí ó bá sì jẹ́ wípé wọ́n wà á láti inú ilẹ̀ ni, ìgbésẹ̀ tí ó kàn ní fífi ẹsẹ̀ tẹ̀ ẹ́ papọ̀ kí ó kúnná mọ́ ara wọn. Wọn yóò máa fi ẹsẹ̀ tẹ̀ ẹ́ bí ẹni ń tẹ ẹyìn lẹ́kù. Bí ẹsẹ̀ ṣe ń tẹ amọ̀ yìí ni wọn yóò máa ta omi díẹ̀díẹ̀ sí i. Bí omi bá sì fẹ́ pọ̀ ju èèpẹ̀ lọ, wọn yóò máa bu èèpẹ̀ díẹ̀díẹ̀ sí i kí ó bá ṣù papọ̀ dáadáa. Nígbà tí wọ́n bá ti fi ẹsẹ̀ tẹ amọ̀ náà dáadáa tán, wọn yóò da èérún igi, àfẹ́nù ọkà tàbí ẹ̀wà, koríko gbígbẹ tàbí nǹkan mìíràn báwọn yẹn gbígbẹ sí inú amọ̀ náà kí wọ́n tó fi ẹsẹ̀ tẹ̀ ẹ́ mọ́ra wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe níṣáájú. Ó yẹ kí n sọ wípé ọ̀wẹ̀ ni a máa ń bẹ̀ fi ṣe iṣẹ́ ìmọ́lé yìí tàbí kí a gba alágbàṣe, ìyẹn ọ̀mọ̀lé tí yóò kọ́ ilé náà lórí owó. Ìsọlẹ̀ ilé alámọ̀ kò yàtọ̀ sí ti ìsẹ̀yìn. Ọ̀mọ̀lé yóò gbẹ́ ojú ilẹ̀ níbi tí ìgànná ilé yóò ró sí. Inú ilẹ̀ tí a gbẹ́ yìí ni a ó da àwọn òkúta tí a ti ṣàjọ sí. A sì lè lo àpáàdì náà. Orí ìwọ̀n yìí ni a ó máa bu amọ̀ tí a ti yí koríko gbígbẹ àti àwọn nǹkan míì mọ́lé. Ìdùwọ́ méjì ni a ó máa fi bù ú, tí a ó máa tò ó lẹ́sẹlẹ́sẹ ní àbàrá títí tí yóò fi ga. Lẹ́yìn tí a bá ti ṣe èyí parí, ìgbà yẹn ni yóò tó kan òpó tí ó máa ń mú lérò, kí ó tó kan ẹ̀kẹ́ tòun àtà tí yóò gbé òrùlé dúró. Ọparun tàbí igi àgbọn ni wọ́n fi ń ṣe ẹ̀kẹ́ àti àtà, bí ó tilẹ̀ jẹ́ pé a máa ń lo igi gẹdú tí a ti là náà. Òrùlé ilé alábàrá máa ń ga sókè dáadáa láti ṣe ààbò fún ògiri àti láti da omi sílẹ̀ ní ọ̀nà tí kò ní rọ́ omi òjò tí ó pọ̀ sí ara ògiri. Ewé ẹ̀kan ni a sábà máa ń lò fi bo orí àtà. Òun ni ó máa ń ru ilé. Ṣùgbọ́n kì í ṣe wípé ẹ̀kan nìkan ni àwọn baba ńlá wa máa ń lò fi bo ilé lórí o. Àwọn mìíràn a máa lo ewé bẹẹrẹ tí a fi ń ṣe òrùlé ààfin ní ọ̀yọ́ ilé ní ayé ìjọ́un, èyí tí àwọn ará ìlú máa ń kó wá lọ́dọọdún láti fi ru ààfin Aláàfin. Àwọn mìíràn a máa lo tààrà tí wọ́n fi ń hun ẹní tàbí ṣe irú àga kan ní ayé àtijọ́. Bí wọ́n bá bo ilé yìí tán, ó máa ń rẹwà gan-an ni. Ó sì máa ń lálòpẹ́, kò ní í jò nítorí kò sí irú òjò tí ó lè gba inú rẹ̀ wọ inú ilé. Bí ilé bá ti dúró tí ó ti di kíkọ́ parí, tí a ti bò ó lórùlé, a ó wá kó imí màálù tí a mọ̀ sí ẹlẹ́bọ̀tọ̀jọ tí a ó fi kun ògiri ilé náà. Aró ẹ̀lú ni a ó pò papọ̀ mọ́ ẹlẹ́bọ̀tọ̀ tí a ó fi pa ògiri ilé tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ parí láti bu ẹwà kún. Bí a bá sì ṣe bẹ́ẹ̀, kò ní sí ohun tí ó ń jẹ́ ẹ̀fọn tàbí kòkòrò nínú ilé náà láé.